mi àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o má lọ rẹpẹtẹ o má lọ jẹ́ kí inú ẹ dùn o mi àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o èmi àti ẹ wọ́n dídí fún mi mẹ́sẹ̀gì ni pé kí n dojú èpè kọ́ ẹ gidi tọmọtọmọ ẹ wọ́n dídí fún mi mẹ́sẹ̀gì pé kí n dojú èpè kọ́ ẹ àtẹ̀gùn gidi. ẹ̀yin èèyàn wa àǹtí Lizzy tún ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láàárọ̀ yìí pẹ̀lú Ìyábọ̀ Òjó ó ní wípé ó ní wọ́n dìídì fún òun ní mẹ́sẹ̀gì ní láti máa gbé Ìyábọ̀ Òjó àti gbogbo mọ̀lẹ́bí rẹ̀ láti máa gbé wọn ṣépè ó sọ̀rọ̀ gidi gan nínú fídíò yìí ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní ó ní dẹ̀yìn lẹ́yìn Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ Priscilla pẹ̀lú àkọ́bí rẹ̀ ọkùnrin pẹ̀lú ọkọ ọmọ rẹ̀ ó ní ó ní dẹ̀yìn lẹ́yìn wọn o ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká tún gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Lizzy sọ ní àárọ̀ yìí. pàápàá jùlọ àwọn ọmọ ẹ àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjẹ wọn ló lórí burúkú ẹ̀dá ni ẹ wọn láì mọye èèyàn tó ti rán lọ sọ́run àrèmábọ̀ táyé ò dẹ̀ fúra ó ti yé tẹ́ni tí bá ṣẹlẹ̀ ẹ mú Ìyábọ̀ Òjó dáadáa pẹ̀lú àwọn tó ń polówó lẹ̀ fún mi àti mímọ history wọn bí ó ti yé jẹ́jẹ́ mi ni mò ń tajà mi ẹ̀yin olè ẹ̀yin olórí burúkú ẹ̀yin aládàáni kan jẹ́ tó dáa pé gbogbo ilé ayé kó jẹ́ tiyín nìkan ẹ̀yin olè oníbàárà ẹ̀yin olòṣì ẹ̀yin àfìbọn fó kókósẹ̀ ẹ̀yin olórí burúkú tọ́run máa fi kú ọmọ dà láàmú níyín àti Ìyábọ̀ Òjó àtàwọn tó ń gbèjà àtàwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà gbogbo yín lọ́lọ́run máa fi kú ọmọ dà láàmú pátápátá àdàbí wáyé pé mo kọ́kọ́ wá fún yín lókù àdàbí ẹ bá lè gba nǹkan tẹ́ ṣe fún mi lókù àtẹ̀yìn olórí burúkú tẹ́ máa mọ sàárì àwọn ọmọ yín tẹ́ máa gbádùbàtì lọ síbi tán ti ń ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ gbogbo yín lẹ máa mọ sàárì ọmọ yín àtẹ̀yìn tó bá yín ṣépè tó bá yín fi polówó ọjà àtẹ̀yìn tó ń polówó ọjà fún gbogbo yín kọ́ra tá lè máa mọ sàárì àwọn ọmọ yín ìyẹn olórí burúkú olòṣì Ìyábọ̀ èmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ó mọ nǹkan tó ra wọlé ilé ayé ẹ ò ní kẹnubọ̀rọ̀ lọ́rọ̀ mọ́ lòṣì ọmọ ẹ̀yin olólùfẹ́ mi ẹ tẹ́wọ́ àdúrà òru ọ̀gànjọ́ la wà yìí mo ṣàdúrà fún èmi àti ẹ̀yin olólùfẹ́ mi pé ojú òní ti èmi àti yín ojú òní ti àwọn ọmọ wa èmi àti yín á rí àánú gbà gbogbo ẹ̀dá tó bá dìde ogun sí wa bí Ìyábọ̀ Òjó ṣe máa ń dìde ogun yẹn ọ̀run á bì wọ́n lulẹ̀ tọmọtọmọ wọn bí ọ̀run ṣe bí Ìyábọ̀ Òjó lulẹ̀ tọmọtọmọ ẹ tó lọ lálẹ́ ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín gbogbo túra tí mo wà nínú oyún Florida Ìyábọ̀ Òjó's plan was another thing she went to go and hire Sariu and when I gave birth Ìyábọ̀ Òjó cyber stalked my enemy to the point of màá sọ fún yín kò kí n ṣe ní ẹni sùúrù bọ̀ mo fẹ́ kẹ́ ẹ wò gbé sí ayé Ìyábọ̀ Òjó dáadáa ṣé òun náà lè ṣe kó mọ ọmọ ẹ̀ ní Nàìjíríà ṣé ó lè ṣe kó mọ ọmọ ẹ̀ ní Nàìjíríà mo ń béèrè pé ṣé Ìyábọ̀ Òjó náà lè ṣe kó mọ ọmọ ẹ̀ ní kò lè ṣe o ṣùgbọ́n ọjọ́ ìbànújẹ́ ló máa jẹ́ fún ẹ Ìyábọ̀ á dẹ̀ jẹ́ ọjọ́ ìbànújẹ́ fáwọn ọmọ ẹ àtọmọ ọmọ ẹ ǹjẹ́ ẹ rí pé gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe fún mi pátápátá ló padà ṣẹlẹ̀ sí ẹ rántí bí Ìyábọ̀ ṣe fi kéèsì Sàríù tọ́jọ́ máa mọ sàárì ọmọ wọn lọ́hùn ẹ rántí bó ṣe fi ń set tèmi àti Mr. Lawal up and down station lé ní kóòtù lọ́la ṣe ẹ rántí gbà yẹn ẹ rántí pé gbogbo ògbà tí mo ń tọ́ Florida tí mo gbé Florida dé ní bébì ẹ rántí bí Ìyábọ̀ Òjó ṣe ṣe from one police station to another òun àti Dorcas àti Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọmọ ọmọládùúgbò tó máa mọ sáré gbogbo ọmọ ẹ̀ àti Ìyábọ̀ Òjó tí ọ̀run máa há lẹ́tà ikú òjijì lé lọ́wọ́ lórí àwọn ọmọ ẹ̀ ṣe rántí dáadáa ṣe rí pé gbogbo nǹkan tó ṣe fún wa gbogbo nǹkan tó ṣe fún wa ló ń ṣẹlẹ̀ sí báyìí ṣe gbogbo nǹkan tó ṣe fún wa pátá God bless you cooked all kinds of stories for you to leave your husband but
you stood firm. Ó dàbí àná. Ṣé gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe yẹn báwo lẹ ṣe rí pé Elédùà ń sọ òun náà padà? Ẹ rí pé ilé ò gbà ọ̀nà ò gbà ló ń ṣe wí ara gbà. Bí Ìyábọ̀ Òjó ṣe sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n lẹ̀ fún àwọn ọmọ ẹ̀. Ẹ rí pé bí ọ̀run ṣe sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n lẹ̀ fún Ìyábọ̀ Òjó nígbà tóun náà tó ń parọ́ fún gbogbo àgbáyé pé òun yayọ̀ ọmọ. Kò tí ì bímọ o. Fún pé ó tiẹ̀ sọ pé òun yayọ̀ ọmọ. Ẹ wo kọ́lú ẹ̀wọ̀n tí ọ̀run pèsè sílẹ̀ fún Ìyábọ̀ Òjó. Ṣé wá rí pé ilé ayé ìtọ́lọ́run bá ní ká máa ṣe dáadáa? Kò níyàwó ta fẹ́ ṣe níkà, kò dẹ̀ lọ́mọ ta fẹ́ nà pa. Because ó sọ pé Ọlọ́run owú ni mí. Ó ní èmi yóò bẹ ṣe bàbá wù lára ọmọ. Ó ní láti ràn kínní dé ìkẹsùn. Ìyábọ̀, mo fi wákàtí àti ọ̀wọ̀ mo fi gégùn fún ẹ. Tó bá kè ní kọ̀ọ̀la kó ráre jáde láyé, wàá mọ sáré gbogbo ọmọ tó tààrẹ jáde. Àdàbí Ìyábọ̀ Òjó tó bá jẹ́ pé ọwọ́ ẹ mọ́ nínú kéèsì mi lóko, àdàbí tó ẹ kó títọ́ ló gbé wá nípa mi lóko. Àmọ́ tí ọ̀rọ̀ kan ṣoṣo bá fi lè wà ńbẹ̀ Ìyábọ̀. Èyí tó ṣẹlẹ̀ sígbákejì ẹ Sábọ̀dù àkúfà lọ́lọ́run máa fi ṣe fún gbogbo yín tẹ́ dìde ogun sí mi. Àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún yín lóko. Àdàbí jẹ́ òjé pé àti dọ̀kásì o àti Ìyábọ̀ o gbogbo yín pátápátá lè máa mọ sàrí àwọn ọmọ yín. Àdàbí báyìí kò ti tọ́ Ìyábọ̀ Òjó gbé wá. Ìyábọ̀ wojú mi dáadáa tani ẹ ọmọ mi, mo ń wo fídíò ọmọ mi bí báyìí. Ìyá Yọ̀mídé ó yọjú bí báyìí. Ó yọjú nínú mo ń wo Instagram wọn bí báyìí wá yọjú. Wọ́n pé ta ni ẹ. Ìyábọ̀, àdàbí ó jà ó jẹ pé àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa mi. Ìyábọ̀, báyìí pé irọ́ ló gbé wá nípa mi. Ọ̀run á fi ẹ́ ráre. Òkú ìyá àti bàbá tí mo tara ẹ̀ jáde. Àdàbí tí ìyá mi bá bí ọmọ pé méjì ló kù. Òkú ìyá àti bàbá mi á fi ẹ́ ráre, á fa àwọn ọmọ ẹ̀ ráre. Ìyábọ̀, òkú á ráre jáde láyé ni. Kò wá sí tó bá kè ní kọ̀la kò kánjú jáde láyé, wàá mọ sàárè gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá. Agbára àwọn tó nílé ayé, agbára àwọn tó tilẹ̀kùn àná tó ṣe mú dé ibi tí wọ́n ti ń ṣílẹ̀kùn fún wọn, tí wọn ò tún ní ṣí tèmi lánàá mọ́. Ìyábọ̀, ó máa ráre kú tọmọtọmọ ẹni. Àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjà ẹjọ́ máa ráre kú tọmọtọmọ ẹni. Bẹ́ẹ̀ ni mo sọ fún guys. Bọ́lọ́run ṣe fi Ìyábọ̀ Òjó ṣẹ̀sín, ọ̀run á bá mi fi gbogbo àwọn ọ̀tá wa, ọ̀run á fi wọ́n ṣẹ̀sín. Ilé ò ní gbà wọn ọ̀tá wa, ọ̀nà ò ní gbà wọn. Á bàjẹ́ fún wọn, ebi á pa wọn, aláàánú á rí wọn sá. Wọn ò ní rówó ilé san, wọn ò ní rówó ra fóònù, wọn ò ní rówó ra dátà, wọn ò ní láṣọ lọ́rùn. Wọn á bá jàlàjàlà kú tọmọtọmọ wọn ni. Gbogbo àwọn aninilára wa pátápátá, gbogbo àwọn aninilára wa pátápátá ni mo sọ. Ìyábọ̀, mi àtẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Guys, love you. Ire lójú owó rí o, gbogbo ẹni tẹ́ ń bá mi rajà. Ire lójú èmi àti yín máa rí o. Àlùbáríkà, ẹ̀mí gígùn, àlàáfíà, àìkúbálẹ̀ ọ̀rọ̀ kó máa jẹ́ títí èmi àtàwọn olólùfẹ́ mi o. Ẹ̀mí gígùn, àlàáfíà kó jẹ́ títí wa. Orí burúkú kó lọ jẹ́ tàwọn ọ̀tá wa, ikú òjijì kó jẹ́ tàwọn ọ̀tá wa, ikú ọmọ kó lọ jẹ́ tàwọn ọ̀tá wa, ikú aláàánú kó lọ jẹ́ tàwọn ọ̀tá wa. Àwọn aláàánú ò gbọdọ̀ rí wọn ṣe láàánú, gbogbo àwọn ọ̀tá wa. A gbọdọ̀ gbé àwòrán àwọn ọ̀tá wa fún aláàánú wọn títí táláàánú wọn tó máa fi jáde láyé. Wọn ò ní pàdé aláàánú. Aláàánú wọn tó bá wà nínú irú wa, a ní ṣe oore yẹn fún wọn.
ká má bàa forí gbé ègún lọ́dọ̀ wọn. Ìyábọ̀ ń tó orí lọ́bẹ̀ tó fi waru ọwọ́, mi ò bẹ ṣiṣẹ́ aṣẹ́wó, mi ò bẹ sùn pẹ̀lú àwọn èèyàn kiri, mi ò bẹ ṣiṣẹ́ klọ́ọ̀bù, mi ò bẹ ta pẹpẹ súùpù, ó wá kẹnubọ ìgbésí ayé mi. Ìyábọ̀ ó wá kí ẹnu. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èpè ni o. Ìyábọ̀ èpè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ́ títí àtàwọn ọmọ ẹ̀. Sórí bí o ṣe ṣẹ̀ sí ìwà àtọmọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ ra bèbí onírọ́bà tẹ́ ń purọ́ fún àwọn èèyàn pẹ́ bímọ. Ṣé mi ni mo screen fídíò yín? Ṣé mi mo gbé kámẹ́rà lé yín lọ́wọ́ pé kẹ́ fídíò? Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó máa ṣẹ̀ sí kú tọmọtọmọ ẹ̀ ní Ìyábọ̀ Òjó. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa mi. Gbogbo yín tẹ́ ń bá mi raṣọ ẹ̀ ní wàkísà, ẹ̀ ní jẹ gbogbo, ẹ̀ ní ṣorí burúkú. Gbogbo yín tẹ́ ń raṣọ lọ́wọ́ mi, gbogbo yín tẹ́ ń ralẹ̀ lọ́wọ́ mi, ebi ò ní pa yín, ẹ kọ́lé ayọ̀. Ẹ̀mí gígùn ni tiyín àtàwọn ọmọ yín, àlàáfíà ni fún èmi àti yín, ìfọ̀kànbalẹ̀ ni fún èmi àti yín, owó tó pọ̀ tabua fún èmi àti ẹ̀yin tẹ́ ń ralẹ̀ lọ́wọ́ mi àti ẹ̀yin tẹ́ ń bá mi raṣọ. Ẹ ṣé mo dúpẹ́ o, mo mọ̀ lóore gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ dúró tì mí, ọ̀run á bá mi dúró tì yín, ọ̀run á dúró tì àwọn ọmọ yín, nǹkan kò ní ṣe yín, nǹkan kò ní ṣẹ̀mí àwọn ọmọ yín, gbogbo yín tẹ́ dúró tì mí. Bí Ìyábọ̀ Òjó ṣe ṣẹ̀sìn, Bẹ́sàbọ̀dù ṣe ṣẹ̀sìn, bí Gistlover ṣe dòkú òjijì, gbogbo ìṣẹ̀dá tó bá fẹ́ gbógun ti ẹ̀yin olólùfẹ́ mi, wọ́n á dòkú òjijì bí Gistlover.